lórí ètò wa ètò yín lọ́jọ́ tí ń dalẹ́ náà ní àṣìwà èmi akọ́ṣẹ́mọṣẹ́ àpòògùn yín Bọ́lá Fàbíyì tí à ń pè ní GB láti àjọ Mopcare náà ni ó ń bá yín sọ̀rọ̀. Ìlera ó tọ́nà mọ́ ìrònú pípé ara pípé nínú ọpọlọ wa àti nínú ìgbé ayé wa láàrin àwùjọ. Èyí kò ṣe wípé ènìyàn kò ṣàìsàn rárá o ìyẹn gẹ́gẹ́ bí àwọn elétò ìlera àgbáyé ṣe sọ àwọn tí a pè ní WHO World Health Organization. Àwọn ènìyàn máa ń sọ wípé èmi kò ṣàìsàn ara mi dúró déédéé. Àìṣàìsàn ni kò fìdí ìlera múlẹ̀ o. Kódà ìlera jù bẹ́ẹ̀ lọ gan-an ni. Ó tàn mọ́ inú ara wa, ó tàn mọ́ ọpọlọ wa, ó tàn mọ́ èrò wa, ó tàn mọ́ àlàáfíà láàrin àwùjọ. Bẹ́ẹ̀ ni àwọn kan á máa kúndùn ìwà jàgídíjàgan kí wọ́n máa pariwo ṣáá. Ewu ń bẹ lọ́ọ̀dẹ̀ o, ewu ń bẹ lọ́ọ̀dẹ̀ fún ìrònú. Ẹni tí ó wí pé mo wà nínú ìlera ṣùgbọ́n tí àìsàn àrọ̀mọ́ àìsàn alákòólọ̀ tí ó wà ní àgbègbè rẹ̀ bí àpẹẹrẹ ikọ́ ife coronavirus ǹjẹ́ ó wà ní ìlera bí? Ẹ̀rọ ìdáhùn ẹni tí àgbègbè rẹ̀ tí ó dọ̀tí tí omi ń dárogún káàkiri òpópónà wọn ǹjẹ́ ó wà ní ìlera bí? Àwọn àrùn ibà tó pọ̀ yanturu òun ni wọ́n ní báyìí ń tọ́nà wá o tí ò bá ṣe àtúnṣe lásìkò. Àwọn ọ̀rọ̀ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni a ó máa mẹ́nu bà. Èyí ló fi jẹ́ wípé ó ṣe pàtàkì kí a tẹ́tí léko. Èmi náà ni akọ́ṣẹ́mọṣẹ́ àpòògùn yín Bọ́lá Fàbíyì tí à ń pè ní GB láti àjọ Mopcare fún àwọn àgbà wa. Ní àjọ Mopcare à ń ṣe ìgbìrò ìkọ́ni àti agbátẹrù ètò ìtọ́ni sí ìgbé ayé rere fún gbogbo ènìyàn tí ó wà lẹ́nu iṣẹ́ kan tàbí òmíràn. Àwọn ẹ̀kọ́ ìṣíníyè ìlera wa lóríṣiríṣi wà fún àwọn ilé iṣẹ́ aládàáni, ilé iṣẹ́ ìjọba, àjọ lóríṣiríṣi, ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ àti ìdàgbàsókè gbogbo ènìyàn ìyẹn láti àwọn ọ̀dọ́ títí di ọjọ́ alẹ́. À ń ṣe àkópọ̀ ìkẹ́kọ̀ọ́ fún àwọn tí ó ń ṣe ìpalẹ̀mọ́ ìfẹ̀yìntì tàbí àwọn tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ yálà bóyá ti aládàáni tàbí ti ìjọba. A sì tún ṣe agbátẹrù ìtọ́jú ìlera àwọn àgbà yálà ní ọ̀kọ̀ọ̀kan tàbí ní àpapọ̀. A jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn àjọ tó ń dá sí ètò ìlera àwọn àgbà káàkiri. À ń ṣe ètò ìlera ti gbogbogbò lọ́lọ́kan ọ̀jọ̀kan fún àwọn ọ̀dọ́ àti fún àwọn tó ti gbẹ́nu lé ọjọ́ alẹ́ tàbí àwọn tó ń ṣe ìpalẹ̀mọ́ rẹ̀. Ẹ kàn sí wa lórí ààyè ayélujára wa www.mopcare.com. Ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. Mopcare for the seniors. Àwa ni ohùn fún àwọn àgbà wa.